See this life, anything when I say online, make una know the truth they believe for. I saw they say make I break Rolls Royce yesterday, I dey mad. Why I go break Rolls Royce? Àṣírí mà ti padà tú. Portable Ọmọlálọmí òun náà ti jáde láti sọ̀rọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ láàrin òun àti ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní Kata Ife lórí ìjà tí wọ́n fẹ́ jà ní oṣù tó ń bọ̀ yìí. Ṣé ẹ gbọ́ ohun tí Portable sọ? Ó ní kò ń ṣe gbogbo ohun tó ń dán òun kọ́ ni wúrà o. Gbogbo ohun tá a bá rí lórí ẹ̀rọ ayélujára kọ́ la máa gbàgbọ́. Ó ní wọ́n ní kóun fọ́ Rolls Royce o, kóun fọ́ mọ́tò. Ẹ wò ó, ẹ gbọ́rọ̀ lẹ́nu Portable náà kẹ́ ẹ tó wá gbọ́rọ̀ lẹ́nu Portable. Ẹ má gbàgbé, ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa lórí ìkànnì yìí, ìkànnì Kingfax Gist TV òun lẹ wà yìí o. Ẹ gbọ́ ohun tí Portable sọ lórí ìjà tó wà láàrin òun àti Kata Ife. Ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀. So Rolls Royce. Now I say so inside the 50 million when I want drop for the fight. Drop 25 million motor. Make they give me. I go to carry and go out, so good money. So I go win, I go collect balance. This man wey host the fight don't give me all my money finish now. Mr. Adamu. Mr. Ezekiel Adamu, you don't give me money. So even people think say na so they host the match. No be so they host the match. Now Mr. Adamu they host the match. We yesterday I so sit down. The sit down is supposed big carry money come. Like before me and so sit down yesterday. So want to future for the future. You have to pay. You have to drop money. It's not about spoiling your car. Why will I spoil your car, your Rolls Royce? Or Sasso give me car. I don't. And that's they first me yesterday. Now I say so they use us ni. So they use us. Don't be so smash now. Don't be so as we did now. They call everybody to come and future. They want to future for this match. You have to pay. So money. You only promise. When Burna Boy give me 20 million, Burna Boy talk say, hospitality they insult am, make a pay am. Then this one, una don't give Kata Ife a car. Kata Ife na una product. Now sure say una no one set me up. Now make I break your car. Why will I break your car? Give me car. Give me car. It's not about breaking your car. Now me don't first me be that. No so money comes me say make I break a car before you give me money. It's not about breaking your car before you give me money. What kind of money is that? Oh, I lack no. I'm for glass. I'm gonna change and say the boy break my glass. No, so well, people that you cause that you sign. Say me gifted me car. I still promise me Rolls Royce. God forbid. Ọlọ́run ẹlẹ́dàá mi ò bàjẹ́ jà. Ọlọ́run wá wò pé mi ò bàjẹ́ jà o. Mo fẹ́ máa bàjẹ́ jẹun. Ajé ò ní sá fún mi o. Mi ò ń ṣọ̀tá ajé o. Why will I spoil that Rolls Royce? Big guess Rolls Royce. White Rolls Royce. Me and big. Which big is big? Me where I go be Rolls Royce ambassador. Say make I go break Rolls Royce glass. Because of say your money, you won't go in. Don't bank going. Motor for me now. No you buy that one no. You know if you use your own spoil my own career. I'm a musician. I do music for living. I'm not a glass breaker. If Kata they break glass, if now tell us to make a break glass, me I cannot break glass. Even the man where they host the match, I tell Mr. Adamu, my fans are watching me. My children are my fans. They are watching me. I'm a musician. I do boxing. I do everything. But I know they break glass. I don't break people's properties. Gifted me car. I still promise me Rolls Royce. God forbid. Ọlọ́run ẹlẹ́dàá mi ò bàjẹ́ jà. Ọlọ́run wá wò pé mi ò bàjẹ́ jà o. Mo fẹ́ máa bàjẹ́ jẹun. Ajé ò ní sá fún mi o. Mi ò ń ṣọ̀tá ajé o. Why will I spoil that Rolls Royce? Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Portable Ọmọlálọmí o. Ó ní wọ́n ní kóun bà mọ́tò Rolls Royce jẹ́ láti fi promote ìjà tí wọ́n fẹ́ jà pẹ̀lú Kata Ife o. Bẹ́ẹ̀ ti mọ̀ wípé Portable kì í ṣe gbogbo àwọn nǹkan tí wọ́n ní kó ṣe yẹn. Bá a ti mọ̀ pé kò sáṣeré lọ́wọ́ Portable, gbogbo ohun tó bá ṣẹlẹ̀ pátá òun ló máa ṣàlàyé fún wa. Lítòótọ́ Portable kì í ṣọ̀tá ajé. Ọmọ tá a bí níre ni. Kò lè wá wò ṣùṣù kó bà mọ́tò jẹ́. Òun ló yẹ sọ wípé òun ò lè ṣe o. Tẹ́ ẹ bá fẹ́ fóun ní mọ́tò, òun ní kẹ́ ẹ fóun ní mọ́tò. Ẹ wá jẹ́ a gbọ́ ohun tí Túndé Perry náà sọ lórí ọ̀rọ̀ ìjà Portable àti Kata Ife yìí. Nítorí pé òun náà wà ní ìdúró níbẹ̀ níbi tí gbogbo yanpọ̀yanrin náà ti ń sábà ṣẹlẹ̀. Ẹ jẹ́ a gbọ́ ohun tí Túndé Perry náà sọ lórí ọ̀rọ̀ ìjà yìí. Ẹ tó gánà ìṣe ó ti ṣe ìjà mẹ́ta ìjà tó kọjá pẹ̀lú Portable àti Kizale Bansa yẹn. Owó tó fún àwọn méjì náà ìkan gba 50 million ìkan gba 40 million ni o. Máa tẹ ní sùúrù. Jẹ́rẹ̀ ṣe bí ìpẹ́ ṣẹ̀ṣẹ̀ wọ street lẹ́yìn gan pàápàá.
irọ́ pé kí ló bí ìkóyè mi. ẹ má wọrí Azeez Maite náà máa. mo wà ní fíìmù orí ìwòlé léyìí bí wọn fẹ́ ṣe yan fẹ́ ṣe. ní kò rí li. Maite àṣìṣe ọ̀sán pé wọ́n ní ṣe o wọ́n sọ pé wọ́n máa fọ́ mọ́tò yẹn gangan wọ́n máa fọ́ gíláàsì mọ́tò yẹn lóòótọ́. wà Maite and light subject as lawa wọn ní kò fọ́ gíláàsì mọ́tò kí kàtà ní wọn ní fọ́ Maite wọn máa wọ́n ní fọ́ nǹkan tó ń sọ ní pé wọ́n fẹ́ promote ìjà Kata Ife àti Portable tó ń ṣe Mayweather àti Jake Paul. Kata Ife àti Portable wọ́n jẹ́ fẹ́ fọ́ gíláàsì over 50 million tíkẹ́ Kata Ife àti Portable lè ta 10 million. ibi tó ti máa ró wọn kò sí pé tíkẹ́ẹ̀tì lásán ó ní àwọn online máa wò ó ní internet máa wò all over the world. pépà bí ẹ má wọrí ó ti yé wa PPV. nǹkan tí mo sọ gbogbo àwọn pépà bí ibi tó bá ti rówó wọn nìyẹn. ẹni sùlù àìsí mi mọ òkúta sọ but èdè tó ń kọ́ ṣe yẹn ó sọ kí Portable fún yàrá lọ sọ́dọ̀ online. àmọ́ nípa wọn fẹ́ promote kí ni ẹ̀gbọ́n lóòótọ́. nǹkan tá à ń sọ nìyẹn kó fẹ́ promote ẹ pé but na pépà bí lóde tẹ́ méjì wọn bá mi náà lẹ́ni pé ó yá wọ́n involve you for so èmi jẹ́ èmi yá active o ẹ tẹ̀wó. nígbà wọn náà wà bíbá yẹn sí nọ́mà ká tó wò jà àwa náà fẹ́ wò jà yẹn nọ́mà so a máa wò a máa sanwó wò náà a máa sanwó wò náà ní nọ́mà tóbi tó máa ti rówó wọn ni ẹ̀kún ṣe àwọn tó máa ra physical ticket tó máa ti flaskin online náà ni paper view náà ni. flaskin tó ní kọ́ fọ́ àìsí flaskin tó ní mọ́tò tó ní kọ́ fọ́ gọ́ọ̀mì tó ní kọ́ fọ́ o wọ́n ní kí yẹn fọ́ mọ́tò kó fọ́ gíláàsì Rolls Royce ni Kata Ife ó ní mọ́tò tẹlifíṣàn kò sáńtò báyìí flaskin láwàá ni wọ́n ní Kata Ife ó ní kó kí yẹn náà gbé kó ṣe nǹkan mọ́ gbà. wọ́n wá bọ́. ìyẹn ti da nǹkan rúrú láti bẹ̀rẹ̀ olórí bukọ́ ọmọ yẹn ti gbà wà lálẹ́. ló ń ṣe ìyẹn wàhálà tó dára yẹn sí náà nìyẹn náà lọ. promote náà ni. ẹ mọ nǹkan tó jẹ Maite ẹ mọ nǹkan tó jẹ Ọlọ́run dáríjì mi ẹ mọ pé irú Portable yẹn ibi tó ti wá ó máa wọ pé kí ni 50 million ó máa jọ lójú gan kò ní fẹ́ lè bàjẹ́. ó yá kí tó lọ ọ ti fi náà owó kan tẹ́lẹ̀ ọjọ́ yìí tí wọ́n á kó bẹ́ẹ̀ gan ọba yìí tí wọ́n á pè oúnjẹ ṣiṣẹ́ àti sẹ́dá káàtì mi again bí a tó ń ṣe lálẹ́ yìí bẹ́ẹ̀ bí mo kíkọ́ máa ṣẹlẹ̀ bí náà kọ́ lọ pé ọkọ̀ ní kí n wá ní pé kí n wà lórí dúró àtàmásẹ́ lọ pé kálẹ̀ mọ̀ pé kọ́ méjì kọjá bá wọn fà. wèé bẹ́ẹ̀ náà fà nìyẹn. bó ti ṣe bẹ́ẹ̀ nínú ọ̀la yẹn dùn pé wàá ṣe bẹ́ẹ̀ ọkọ̀ ní sẹ́dá káàtì. Maite wọ́n máa tẹ́wọ́ gidi àbí. wọ́n tẹ́wọ́ gidi sẹ́dá ajé. àwọn bá wọn fà á já nìyẹn. bọ ìjà yẹn ó rí. èrè o ti fẹ́ fà á já gbogbo bí tó bá ti mú wálé ló ń lọ card cost me card cost me. ó ṣe fídíò kan fún wọn ní. oṣù àdá àwọn èèyàn mọ̀ pé ní London yìí kó ní 100 billion kò lè tó ẹ. ó máa ń tán. wàhálà kan lè dé báyìí London yìí tó ń pé gbogbo owó àkáǹtì ẹ wà need. àìsù ó kọ̀ kọ́rọ̀ yẹn. ó dà wá jarí wàhálà. mo ti sọ̀rọ̀ yẹn níjọ́ Monday pé kí ni ìṣàn wáìnì wa ni ó mọ̀ kó ti jọ bí fíìmù tẹ́tẹ́ tí ó lọ káwọn ọmọ kan ní Ṣàngó ibi tó lọ tọ́fọ́ etí ẹ̀ tọ́tí ẹ̀ mọ́lé wà lọ lọ́sàn lọ káwọn ọmọ ẹ̀ Ṣàngó. wà lọ lọ́sàn. ó ti ń dàbí fíìmù èmi náà bí mi wọ́n ga sọ́ọ̀bì tó ti ń wáìnì wa ni ọ̀dọ́kọ́dọ́ fún mi Saudi náà. nǹkan tẹ́mi náà wo nìyẹn ní pé ibi tó ti hold their own stage. bí a kí ni wọ́n tún lọ bẹ̀ nípa olóńdà bẹ̀rẹ̀ olómú ìkọlọ́ àwọn ọ̀sẹ̀. èdè tí ń jọ àti wọn. irú tie settings wo nìyẹn. èmi náà sọ pa ìgbà tí mo rí Kata tó lọ sí ṣọ́ọ̀bù tó lọ da ṣọ́ọ̀bù ẹ̀rù. èmi náà rò pé bẹ́ẹ̀ ọkàn act ni. nǹkan tí mo ṣe fídíò tó wá ṣe pé tí mo kọ̀ pàrà pé ṣé tí mo wá ṣe é ni ṣé bàbá yẹn ni Bakuri pè mí láti Amẹ́ríkà bẹ́ẹ̀ ni. aláyé náà aláyé tó ní ìjà ẹ̀gan náà ọ̀nà àdìmọ́kọ̀ ni Mr. Wasabi ẹ̀nà àdìmọ́kọ̀ ni kò ṣe fíìmù ṣeré o nàárí o ó yá ọjọ́ bàbá ìkọ́ bá ṣẹlẹ̀ ó yá usually make call wọ́n send àdẹ́sẹ̀ gbòógì sí mi wetin you go need ọjọ́ bàbá mi sọ fún ibà ìmánì wọ́n send ẹ̀ sí mi. ó dẹ́lẹ̀ kejì tí Portable ń jà nàbì ṣe bó ti bá àárẹ̀ jà ń gbà kọ. mẹ́ta and this same person náà ló organize ẹ̀. bọ́bọ́ yìí ló bá jà bọ́bọ́ Ibo yìí. ó bá Charles kó sàjẹ. Bouncer Kiss Daniel. àti Charles. no Charles Charles Okocha. mẹ́ta ló ti jà. Charles Okocha. ó bá kí n náà jà mẹ́ta ló ti jà ó bá wọn yẹn náà jà ọmọ tó bá apá kí ló kọ ọmọ náà Speed Darlington. ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu Túndé Perry àti Azeez àti agbábọ́ọ̀lù Ṣọlá òun náà lẹ gbọ́ lẹ́nu wọn yẹn lórí ìjà Portable àti Kata Ife yìí. ìbéèrè wa wá ni pé ẹ̀yin aráalé tí ìjà bẹ́ẹ̀ yẹn bá wá wáyé bí wọ́n bá ní kẹ́ ẹ wá fọ́ gíláàsì Rolls Royce àti TV èyí tó jẹ́ olówó àràǹbarà ṣe máa fọ́ tí kò sí pé ẹ sáìn sórí nǹkan kan. tó bá jẹ́ pé ẹ máa ṣe ẹ bá wa fi ọ̀rọ̀ tiyín náà sí abẹ́ ala ìrísí ẹ bá wa fi sí abala comment section. bá a ti wá mú àwọn update wá fún yín tá a mú ohun tó ń ṣẹlẹ̀ nílùú wa sórí YouTube channel yìí ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa lórí YouTube channel yìí ìkànnì KingFax Gist TV òun lẹ́wà yìí ẹ máa bá wa share ẹ máa bá wa like ẹ máa bá wa comment sórí YouTube channel wa ó dìgbà.